kú dédé àsìkò yìí gbogbo aráalé. Mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi. Orúkọ tèmi ni Ìfẹ́olúwa Oyèwùmí aka The Yorùbá Teacher. Mo tún ti gbé ètò yẹn náà dé. Ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó lani lóye. Òun náà ni mo tún ń wá sí etí ìgbọ́yín, ṣùgbọ́n fún àǹfààní àwọn tí kò gbọ́ Yorùbá. Hello everyone, my name is Ìfẹ́olúwa Oyèwùmí aka The Yorùbá Teacher. You are welcome to a brand new tutorial. Have you subscribed to this channel? If not, just take some time to hit on the red subscribe icon and type on the notification bell. Today's tutorial will be on month of the year in Yoruba. Oṣù nínú ọdún ní èdè Yorùbá. Oṣù méjìlá ni ó wà nínú ọdún ní èdè Yorùbá. Àwọn náà ni Èrèlé Ẹrẹ́nà, Igbe Èbìbí Ògúdù, Agẹmọ Ògún Ọ̀wẹ́wẹ̀, Ọ̀wàrà Bélú Ọ̀pẹ. Sere means January, Èrèlé means February, Ẹrẹ́nà means March, Igbe means April, Èbìbí means May, Òkúdù means June, Agẹmọ means July, Ògún means August, Ọ̀wẹ́wẹ̀ means September, Ọ̀wàrà means October, Bélú means November, Ọ̀pẹ means December. Now that you know the month of the year in Yoruba, I want us to do an activity. Just go to the comment section below and type your birth month in Yoruba. Thank you for watching.